Babangida fi ìbínú sọ̀rọ̀ sí Ọọ̀ni of Ifẹ̀. Jesus. Mr. Gambari sọ wípé èmi ló yẹ kí wọ́n fi jẹ oyè Mayegun of Nigeria. Will you keep quiet? Gani Adams sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed ti dúdú jù. Ààrẹ Ọ̀nà Kakanfò sọ wípé ṣé Chief Jagaban ti ta èédú rí ni? Ẹ lọ bèrè lọ́wọ́ Google ò mọ anything pẹ̀. Apostle, we hear of this. Aláàfin Ọ̀yọ́ ti lé náìsì alápò mẹ́fà pé kì í ṣe ọmọ bíbí ìlú Ọ̀yọ́. Bàbá Ìbẹ̀ta sọ wípé bọ́ọ̀ yẹn fi ojú jọ Ìgbò pupa. Òótọ́ ni náà, òótọ́ ni o. Béèyàn bá rí náìsì bí ó ṣe jọ agolo Akira, èèyàn máa rò wípé Tiwa Savage ló bí ni o. Èèmọ̀lùkùtù pẹ́bẹ́ wọ́n jí Délé Òdúlé gbé níbi ìkómọ olóyè Jímọ̀ Àlíù ní ìrọ̀lẹ́ àná. Ṣé kìí ṣe pé wọ́n mú tí yó? Náà kó ṣàánú wa o. Àṣírí olórin yìí ti tú o. Àṣé ọmọ ọdún mẹ́rin ni Sàláwà Àbẹ̀ní ti wu gbogbo eyín tán. Will you keep quiet? Kí wá ní tiyín bẹ̀? Àti Ìsàbíkú. Wàsíù Àyìndé ti rẹ́ Ayákìlà sí Olúọmọ. Nítorí oyè Akínrógun tí MC ṣẹ̀ṣẹ̀ jẹ ní ìlú Ìjẹ̀bú. Continue. Ẹ ti jẹ Máyégún. Wọ́n fi yín jẹ lèmọ́mù ẹ̀ tún du séríkí. Ọ̀rọ̀ yín tojú sú mi o. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ẹ kú ìyálẹ̀ta, Pòfẹ́sọ̀ Atúrọ̀tàbí Èlùbọ́ ló ń kí yín, Yánkan bí ọgbẹ́, aláṣejù bàbá Jẹ́nrọ́lá. Láti iléeṣẹ́ Ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà ní kókó inú ìwé ìròyìn kúmọkùmọ tí ó ti ń wáyé. Tó wá nǹkan nà rólé láti gbọ́ pàlábà inú kókó inú ìwé ìròyìn náà láti gbọ́ àgbọ́yege. Gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbin tẹ̀gbin. Ọjọ́ àbámẹ́ta tí ó kọjá yìí ni ariwo ńlá ta jáde níbi ìkómọ Sunday Ìgbòho nígbà tí àwọn tí wọ́n ń palẹ̀ oúnjẹ mọ́ ní orí tábìlì tí wọ́n palẹ̀ olóyè Délé Òdúlé mọ́ ráìsì àjẹkù. Olóhùn iyọ̀ tí ó máa ń ṣe babaláwo nínú sinimá ni ó jẹ́ ká tètè mọ̀ wípé àpò tí wọ́n da jọ̀lọ́ọ̀fù sí inú rẹ̀ tó jẹ́ àjẹkù òun ni wọ́n gbé Délé Òdúlé sí. Continue. Àwọn Boy Scout tí wọ́n ń lé àwọn ènìyàn tí wọn kò jẹ́ kí àwọn Barrister Barrister kan ni mo fẹ́ wí tí wọn kò jẹ́ kí Pasuma àti Saheed Òṣùpá ṣeré dáadáa ni wọ́n jẹ́ kí a mọ̀ wípé àpò tí àwọn ọmọ kékeré ń wọ́ lọ Délé Òdúlé ni ó wà ní inú rẹ̀. Jesus. Gbogbo akitiyan àti ìlàjì àkàrà gbogbo akitiyan àti ìlàkàkà àwọn ọlọ́pàá ojú omi láti gbé Délé Òdúlé kúrò nínú àpò sakasaka àti ráìsì àjẹkù tí ó ti bá a lójú bá a lẹ́nu ni ó já sí pàbó. Ẹ gbọ́ orin tí olóyè Délé Òdúlé kọ lákòókò tí ó dàbí wípé wọ́n mu ọtí yó nínú àpò sakasaka. Ilé ló lọ tààràrà, ilé ló lọ tààràrà, ọmọ bàbá Télọ̀ relé o, ilé ló lọ tààràrà. Lódé láìsí pọ́n kú, ọ̀gá wa ò ní kú o. Fúnkẹ́. Continue. Àwọn oníròyìn kúmọkùmọ wọn kò sa ìbéèrè ìdí àti ìtumọ̀ tí olóyè Délé Òdúlé fi ń kọ orin ìdágbére nínú àpò sakasaka, ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ yìí ṣe ojú rẹ̀ tí wọ́n jẹ́ gbajúgbajà olórin ní ìlú Ìbàdàn wọ́n sọ fún wa wípé ọ̀gá wa ti bu nǹkan díẹ̀ sórí kàkà kí wọ́n kọ orin Jésù, orin orò ni wọ́n ń kọ. Tó ó wù ní kí a fi panla ṣe ọbẹ̀, ó wù ní ká gbá bọ́ọ̀lù káàkiri àgbáyé, ó wù ní ká máa rìn kiri bí ìgbóná ní àdúgbò. Àrùn coronavirus ni kò jẹ́ àti àwọn ọlọ́pàá tí ìjọba dà síta. Ẹ máa fi omi fọ ọwọ́ yín lóòrèkóòrè, ẹ má fọwọ́ gbomú, ẹ má fọwọ́ gbo ojú. Ṣé ẹ mọ̀ pé ẹni tí ó bá kú kọ́ ni yóò gbóhùn ìbọn? Ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ
imú yín ni kí ẹ máa fi mí o. Olóyè Délé Òdúlé ló kọ ìròyìn nígbà tí Aláàfin Ọ̀yọ́ tí ó tú ní èdè Yorùbá sí èdè Potogí. Èmi ọmọ yín olórí bí ìlú Ègùn àborí pé eégún lẹ́rù igúnnugún bà lórùlé. Èmi ọmọ yín olórí ọ̀sẹ́nu gọ̀ǹgọ̀ jọbẹ̀ Ògùn ni mo kà á fluently sí etí ìwòran yín. Gbogbo wa ni kí ẹ mú o. Tó ó wù ni kí a pa ajá ní Mùṣín, àwọn Kàlàbá ni kò jẹ́ o. Ìyókù tún di ní ọjọ́ méje. Ilé yín ni kí ẹ máa gbé o.